wà o torí tó bá rajà tó bá wá lift máa pàdé mọ́ ẹ ó ń gbé ẹ lọ síbi tó mọ̀ nìyẹn o bọ̀ tó bá wá rajà ọ̀tọ̀ ní lift tó máa gbé ẹ láti ìsàlẹ̀ agbẹ̀dẹ middle lift mi máa gbé ẹ láti middle agbẹ̀dẹ bí kan lift mi máa gbé ẹ láti bí kan àwa gbé wá sọ́fíìsì ni èmi àtẹ́jọ́ máa wá sọ̀rọ̀ lọ́ọ̀kan báyìí Esabod ibẹ̀ yẹn ti fine jù Esabod alẹ́ mi ni rí ayọ̀ kàn Esabod ìwọ àtàwọn ẹmẹ̀wà ìwọ àti Ìyábọ̀ Òjó ẹ̀yin lọ́hùn ni kú kàn lọ́hùn láì ṣe mi ẹ̀yin lọ́hùn ni kú kàn tọmọtọmọ yín kì í ṣe mi ire ló wọlé tàwa Esabod ibẹ̀ yẹn máa fine Esabod sórí tí Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ èèyàn láṣepé tí Ọlọ́run bá wà lẹ́yìn èèyàn tó bá jẹ́ ọmọ ṣiṣẹ́ tí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ tó fẹ́ dúró tiẹ̀ tán ó ní bọ́lọ́run ṣe máa ń finish ṣiṣẹ́ ẹ̀ bọ̀tọ̀ Ọlọ́run ti padà lẹ́yìn ìwọ àti Ìyábọ̀ Òjó Esabod tó bá rí àwọn boxes tó fi ń di ẹrù ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí wọlé Esabod tó bá wo àwọn luxury textiles àwọn luxury fabrics Esabod tó bá rí àwọn shoe and bags tó bá rí setting tó bá ti ọkọ wọlé náà tó bá rí coffee side wa àwọn máa gba àwọn àlejò àwọn bíi governor àwọn bíi senators àwọn bíi first ladies àwọn bíi Esabod ipò ọlá dágan o ipò ọlá dára o ipò ọlá wù mí lọ́pọ̀lọpọ̀ mo tún sì máa ga jù báyìí lọ́nbẹ̀ Esabod oh God ẹ ti ń pe Nigeria police fún wọn ni ẹ ti pe Nigerian police Esabod ibẹ̀ yẹn fine o very spacious ṣó ti wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣó mọ̀ lift tó tún wà ń bẹ̀ as a store imagine kí store ní lift oh my goodness and it's so spacious the place is so beautiful oh my goodness and my place is so special oh my goodness Esabod tó bá rí settings everything is just luxury wàá rò pé Saudi ló wà ìwọ wá Nàìjíríà kó wá o wá Nàìjíríà kó wá o sórí báyìí tó bá débẹ̀ báyìí wá ní good afternoon why you going tó bá ti sọ fún wọn tó bá sọ pé Yèyé Mẹ́ṣọ́ is here wá ní keep your school uniform àwọn tèmi oh no Ìyábọ̀ Òjó dẹ̀ gbìyànjú Ìyábọ̀ Òjó gbogbo yẹn máa ń kọ́ ti fídíò tó máa rò kó ti bàyọ̀ lórúkọ àṣé kò tiẹ̀ work ìtóbi Ọlọ́run ọba o Esabod gbogbo ṣó tó máa ń ṣe yẹn Ọlọ́run ò tiẹ̀ wò sáìdì ẹ̀ tó bá ń gbọ́ Yèyé Mẹ́ṣọ́ is here keep your school uniform tó bá ti sọ fún wọn pé Yèyé Mẹ́ṣọ́ wọn ní go there wọn wá sọ fún ẹ wọn ní wing wo ló fẹ́ gbà tó wáyé pé wing A ni ó ní lift tó máa gbé ẹ tó wáyé pé wing B ó ní lift tó máa gbé ẹ tó bá fẹ́ wá wọlé wá meet èèyàn kan wọ́n wá sọ fún ẹ pé okay you can put your bag here and keep your key wọ́n wá gbé bag ẹ síbẹ̀ wọ́n wá scan ẹ kó tó class day Thursday wọ́n wá scan ẹ látòkè wọ́n wá wọlé wàá ti mú kí ibi bag ẹ dání o bí ìgbà tó fẹ́ wọ báǹkì ni Esabod Ọlọ́run ti pàtàkì láì fún mi jù lẹ́fù ẹ̀yẹn lọ gbogbo ìbàjẹ́ tí wọ́n ṣe wọ́n waste time ẹni ṣùgbọ́n àwọn tiktokers gbogbo ìtẹ̀lọ́ kóra yín jọ yẹn ẹ kàn waste time Ọlọ́run ti ṣe yánu jù yẹn lọ Ọlọ́run ti gbógo fọ́lẹ́ mi oh no wàá wá wọlé tó bá wá wọlé o ní àǹfààní láti ra aṣọ tó wù ẹ́.